ṣe ìbínú a tún fẹ́ sọ̀rọ̀ lónìí a bá àwọn ẹlẹ́sìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńlẹ̀ Ìbàdàn jẹ́jẹ́ lílé egún bí bàbá wa wọ́n ń ṣe nǹkan wọn mi ò ever gbọ́ rí níbi tẹ́gun olóòlù ti sọ pé kí Islam wọ́n mọ̀ exist tàbí kí Muslim wọ́n mọ̀ practice religion wọn mi ò tí ì gbọ́ rí níbi tẹ́gun olóòlù ti lọ dúró sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì tó ní káwọn onígbàgbọ́ kí wọ́n má jọ́sìn lọ́jọ́ ìsinmi kí ló dé tájókòó kunkun wa ò ní jẹ́ kájókòó jẹ́jẹ́ ó jókòó ẹ̀ jẹ́jẹ́ ẹ̀yin mùsùlùmí náà lọ́mọ yín wá bàbá. ẹ máa kú dédé àsìkò yẹ̀yẹ̀ èèyàn wa ẹ sì kọjọ́ méjì mẹ́ta ọ̀dẹ̀ òdùnmí ẹ bá wá kan fìdílé kan kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ètí amúwá sí etí ìgbọ́yín lé ní o èwo la múwá sí etí ìgbọ́yín lé ní ọ̀rọ̀ nípa egúngún òlúlù tí wọ́n ń ṣọdún rẹ̀ ní ìlú Ìbàdàn mọ́ ni o ṣèbí ẹ̀yin àgbà bọ̀ wọ́n ní ẹni tó bá ṣe ohun tí ẹnìkan ò ṣe rí ó di dandan kójú rẹ̀ rí ohun tí ẹnìkan náà ò rí o arábìnrin kan ló múra bí ọkùnrin tó sì mú fóònù rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ya egúngún òlúlù tí wọ́n sì sọ pé obìnrin kì í rí egúngún náà o báyìí nígbà tó ti ṣe fídíò yẹn tán tó sì lọ tó rò pé ẹnìkan kan ò rí òun àmọ́ ohun tójú rẹ̀ rí báyìí ó mà ti ké gbàǹjarì síta pé ẹ dákun ẹ gbà mí o látìgbà tí mo ti ya egúngún òlúlù tán sọ pé obìnrin ò kì í rí ní ẹ̀jẹ̀ ò mà ti dá lára mi o ní báyìí arábìnrin náà ni ẹ ń wò nínú òmáwòrán tí wọ́n ń fa orí rẹ̀ báyìí wọ́n ti ń ṣe àwọn ètùtù tó yẹ fún ẹ wò ó ẹ ṣáà rí pé mo yẹ ń sọ pé ọ̀rọ̀ lọ́rọ̀ fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ẹ jẹ́ ká farabalẹ̀ ká wọ fídíò yìí ká gbọ́ bó ṣe lọ lẹ́nu bàbá wa Wíkóńkó Yorùbá Ìpìlẹ̀ TV náà ló mú wá sí etí ìgbọ́yín gẹ́gẹ́ bí àdéhùn ta ní pẹ̀lú pé bó bá ṣe lọ à ń jẹ́ kí etí yín kí ó di sí abẹ́yìn ni o ẹ bá wa like ẹ share ẹ má gbàgbé láti tago pélébé tibẹ̀ lókè yẹn kó lè má mú yín wá sóko rántí lóòrèkóòrè tá bá mú ètò wá ẹ má bá wa ká lọ. àkàndọ̀rọ̀ Wíkóńkó a sọ̀rọ̀ lónìí kì í ṣe pàṣọrọ̀ ẹ̀ rí because bójú bá ń ṣe pé ẹjẹ́ ayọ́ ká fi hojú láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ eégún ń tọ́ka àwọn Muslim ni pé kí gbogbo nǹkan tí wọ́n pè ní àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá kó sáwọlẹ̀ ní tí wọ́n sì gbé dání ọ̀dá tó ń ti ń bẹ lọ́wọ́ wa I can say it categorically ṣé àgbàgbé pé mo sọ̀rọ̀ kan jò ní mo ní kí MS bàbá kọ́ mọ múra lẹ̀ mọ́ ń bọ̀ because gbogbo àwọn nǹkan tí MS bàbá ń ṣe yìí ńlá Àkàndọ̀rọ̀ Wíkóńkó ti ṣe díẹ̀ rẹ̀ ní 2018 2019 2020 ìyàtọ̀ tí MS bàbá ni pé òun kéwú ọmọ Kùránì dáadáa ó jẹ́ kí kinní ọ̀hún dùn lẹ́nu ẹ̀ so majority àwọn mùsùlùmí gan ni wọ́n máa ń mọ̀ wípé ọgbẹ́ni ọkùnrin ọmọ nǹkan ti ń sọ so ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ lolóòlù ń ṣe tiẹ̀ ṣe rí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó fojú kan lóòlù ṣẹ́rí tó ṣẹlẹ̀ sí ṣẹ́rí tí wọ́n fojú ẹ̀ rí mọ́ ń bọ̀ ń bẹ̀ olúwo náà dá sọ̀rọ̀ olóòlù kò dàbí pé èèyàn ṣe yẹ̀yẹ́ akéwùgbà góòdì lẹni tó sòótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóòlù ẹ mọ́ màmá já ẹ mú kàlẹ̀ tó wọ ẹmú tọmọ ń wù nílùú àmì fàágùn fún wọn bá tètè bí àwọn oníṣọ̀nà wọ́n ṣe kankan bí olèwúre so bẹ́ẹ̀ ṣe wọlé òun ẹ dákun ẹ bá ń pé programu yìí àgbékélégún ọmọ ṣe égún àgbékólóró ọmọ ṣe tiẹ̀ Yorùbá kárí wọ́n lé égún fégún òòṣà fòòṣà bó bá ṣe wo lóró ní kò ṣe nǹkan ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé inú ọ̀gbà láàyè ọ̀gbà ibi ọba ti gba abẹ́rẹ́ ó yẹ kó gbókùn díẹ̀ nígbà táwọn oníṣẹ̀ṣe ò pé Muslim lórúkọ wọn ò pé Christian lórúkọ kí ni máa ń ṣe ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé ẹ̀yin nìkan lè máa ń rí ẹlẹ́bọ ń dẹ̀rù pé ẹ̀rẹ́ nìkan tó gbẹ́bọ wá sórí ìtàn wájú lẹ́yìn why calling them ẹlẹ́bọ nísìn àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́ ẹ wà relevant mọ́ ẹ̀sìn yóò wà relevant mọ́ torí wọ́n ti jẹ́ ká mọ̀ tí ń bẹ nínú ògò tí ń jẹ́ jẹ́ẹ̀nẹ̀ wọ́n já mọ̀ wípé eré ní bẹ́ẹ̀ ń Káàbà wọ́n já mọ̀ wípé ẹ̀sìn tá a pè lẹ́sìn àlàáfíà ìwà jàgídíjàgan làwọn tó hù ni wọ́n ń sìn ni wọ́n ń lò jù torí àkókò wa torí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa òye sì yé mi pé àsìkò rèé láti rèé sùn ká múra fún iṣẹ́ ọ̀la ṣùgbọ́n kó tó di pa sùn ẹni sùúrù fẹ́mi o kí n kọ́kọ́ gúnlé ọ̀rọ̀ mi ẹni sùúrù fẹ́mi o ẹ̀bẹ̀ kan náà mọ̀ bẹ́ẹ̀ pé kẹ́ bá ń pín program yìí bẹ́ẹ̀ ṣe wọlé òun ẹ mọ̀ bá ń pín báwọn náà o ń bọ̀ ní ká ti bẹ̀rẹ̀ ẹjá bẹ̀rẹ̀ lórí àwọn àfáà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi ṣẹ́gun olóòlù àbí káwọn tó ń ṣẹ́gun oṣù keje la wà yìí káàkiri ìlú ni wọ́n ti ń sọdún eégún lọ́wọ́ àwọn kan lè má ṣe tí wọ́n lóṣù keje ìgbà tó bá wù kálukú ló lè ṣe kì í papọ̀ kennedy tí kì í ṣe táì ṣe sábà jẹ́ kó papọ̀ òun ni pé káwa ta witness ọdún eégún tìlú yìí
ká lè láǹfààní àti lọ sílùú míì, ká lè láǹfààní àti délùú míì, káwo oríṣiríṣi ọdún eégún síra wọn, káwo oríṣiríṣi eégún síra wọn, káwo ìlú wo ló dùn, ìlú wo ni ó dùn, bó láti fẹ́ múra sí tọ̀dọ̀ wa. lo and behold, àti Christian àti mùsùlùmí ni wọ́n lórò ìdílé tí wọ́n ń ṣe, ni wọ́n lòsà ìdílé tí wọ́n ń bọ ní yàrá, tó ìjẹ́ pé dúdú ilé yìnrìn òde ni wọ́n. Ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n pera wọ́n ń ta, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n jẹ́ lábẹ́ inú ilé. Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire bí. Ọjọ́ wo, ìgbà wo látara wa dà? Ọjọ́ wo, ìgbà wo látara wa lọ́pọ̀ dà? Ṣé ẹ gbàgbé, ẹ ń bá tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bọ́ bá dọ̀ wọ́n gógó. Ọmọ tó sọ lẹ́nu, wọ́n fàpọ̀ tọ́jú àkòyà sára para ni. Kí ló dé táwa náà ò gbé tiwa lárugẹ? Lóòótọ́ àwọn kankan ń bẹnu àṣà àti ṣe káàrọ̀ òjíire bí tí ó bá gbà mú mọ́. Èyí tí ó bá gbà mú ẹ ṣe jágbe ẹgbẹ́ kan, ntọ́ bá gbà mú ká tẹpẹlẹ mọ́. Lílé tó túmọ̀ sí wípé kò tó sí nínú àṣà àti ìṣe Yorùbá tí ó bá gbà mú tàbí tí ò wúlò. Ilé tí ó bá gbà mú mọ́ ohun tá a rò pé ó bá gbà mú ẹja kó sí museum. Kọjá ń tààrọ̀ ọmọdọ́mọ wọ́n mọ̀ wá wò lẹ́yìn wá ọ̀la. Àwọn idà tí wọ́n fi jagun Kírìjí, apó tí wọ́n fi jagun, orí ọ̀bọ tí wọ́n pa, orí ìnàkí tí wọ́n pa lójú ogun, gbogbo ẹ̀ níbẹ̀ museum. Títẹ̀ mọ́ lọ wò mbẹ̀. Èèlò wọn fi ń wò museum 200 naira. Mo bá wá wọn ní ìsìn 500 naira. Wọ́n fààyè gba everybody láti wá wò nǹkan ṣẹ̀ǹbáyé yín. Gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún elétò ètò. Torí pé ìran Yorùbá ò ní àkàkún lóríṣiríṣi nǹkan wá fi ń di tẹni ẹlẹ́ni. Ṣé ẹ gbàgbé adé tó bá ń dé tí ń wuyì tí ń da aréféréfé lórí ọba, tó bá dákò kan àwọn ọba wọ́n mọ̀ dé face cap. Ẹja mọ̀rọ̀ sọ. Now ẹja bẹ̀rẹ̀ látòrí arábìnrin tó wo olóòlù. Kí lójú rẹ̀ rí? Wọ́n fárun orí ẹ̀, wọ́n so ewúrẹ́ mọ́ lọ́rùn, wọ́n ní ọmọ jóyí di òsàká níta gbangba. Torí mo rántí dáadáa nígbà tá a wà ní kékeré, ẹ jẹ́ kí n sáré calculate between 1982 to 1983. Mo wà nìbàdàn, èmi àti ìyá mi ń lọ ibì kan. Bóyá mi ò mọ̀, bóyá wọ́n mú mi lọ UCH. Torí kíní kan máa ń ṣe mí gbà náà àmúrun. So a ti lọ sí kílíníkì tó wà ní Ìbàdàn Poli. Wọ́n wá recommend pé ká lọ sí UCH. Ọjọ́ náà wà lólóòlù ń jáde. So nínú taxi tá a wà ńgbà náà, driver taxi ní kí mọ́mì mi ó tẹrí balẹ̀, kán tẹrí balẹ̀ olóòlù. So èmi kéré ńgbà náà. But kò disturb èmi tí mo jẹ́ ọkùnrin, mo láǹfààní àti wò ó. Obìnrin ni kì í rí olóòlù. Kí ló dé tá a máa ń dẹ̀jà ńlẹ̀ káàrọ̀ òjíire? Nǹkan bá ti pèlè èèwọ̀, kí ló dé tá a gbà pé èèwọ̀ ni? Mo rántí ńgbà náà, ìyá mi ń dọ̀bálẹ̀ bẹ́rẹ́bẹ́rẹ́ nínú táksì. Èmi wà ńbẹ̀, mi wà lókè. Òye ń tọ́sẹ̀lẹ̀ òfin gbogbo ara yé mi dàbí alára. Àfi tí n bá fẹ́ parọ́ lókù. 1982. Ọmọ ọdún mélòó ní jẹ́ ńgbà náà? Ọmọ ọdún 7. Ṣùgbọ́n experience yẹn ò kúrò lórí mi. Àlọ abọ̀ inú payà ni mọ́mì mi wà nínú táksì ńbẹ̀. Èmi àti ẹ̀ náà láwa ńbẹ̀. Àyà tèmi náà ń já, mọ̀ tí ó ṣẹlẹ̀. Láti ìgbà náà mo ti mú sọ́kàn pé eégún kan bẹ ńbàdàn kì í róbìnrin. So n tí wọ́n pè ní ṣẹ̀ṣe nu. Àṣírí tí ń bẹ nínú àṣà àti ìṣe Yorùbá nu, ẹ já keep ẹ̀ forever. Ká má fààyè gbẹnì kankan pẹ̀lú ẹ̀sìn òṣì kan láti wá ìrèzì tó jẹ́ tiwa dànù. So far tá àti mú ọ lọ́wọ́ dání pé kí wọ́n má ṣe òòṣà tiwọn. Òòṣà ni n tí wọ́n pè lẹ́sìn. Christianity òòṣà ni, Islamic òòṣà ni. Because ó lọ́nà tí wọ́n gbà sìn, ẹ kí wákàtí 5 orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ fún ìrun tẹ́ ń kí. Àwọn Christian ó ka sáàmù, òòṣà tí wọ́n nìyẹn, ìṣẹ̀ṣe tí wọ́n nìyẹn, nǹkan nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí eléégún ó sin tó nígbàgbọ́ nínú ẹ̀. So according to nǹkan tí mo gbọ́, wọ́n lọ́mọbìnrin yìí ṣe bí ọkùnrin ló fi rólóòlù. Ìtàn kan bẹ tí wọ́n sọ fún mi láyé ìgbà náà ní late 80s tàbí early 90s. Bóyá olóòlù náà ni wọ́n sọ nípa eégún kan pé obìnrin ò gbọ́dọ̀ wò ó. Eégún eléyìí tàbí òòṣà eléyìí kì í róbìnrin. Ẹnìkan sì lórí òkè gàréètì ó sì da nǹkan borí, ó sì try láti yọjú wò ó. Do you know? Níbi tó sápamọ́ sí eégún yẹn fìlì ẹ̀, ó sì na ọ̀pá síbẹ̀. Ẹni yẹn dàda nǹkan míì sábẹ́ ibi tó sápamọ́ sí.
láyé àtijọ́ bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ Olúwo ṣe mọ̀ wípé èèyàn ńlá ni lolúwo ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tó bá ti já nǹkan orí rádáadáa ni mo ń sọ bí ọmọ kú lọ́wọ́ adití ó lè máa sọ wípé kàn jẹ́ kóbìnrin ó ti ẹ̀rú olóòlù gan kí ni ó ṣẹlẹ̀ kò sí ní tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ kó try ẹ̀. So now nílùú ìyá mi orò ni wọ́n máa ń ṣe ń bẹ̀ tí bẹ́ẹ̀ gbọ́ tí mo máa ń ṣe yínmi gbẹ́kẹ́ ẹkùn olókèrè ìwé ìjẹrò ọ̀tọ̀ ọbọlé famayọ orò ń kùn yùmùyùmù wọ́n fẹ́ sọ̀rọ̀ láyé ìgbà náà àpọ́nlé àti iyì ń bẹ fórò unlike today táwọn ọmọ Gen Z tí wọ́n ti ń ṣe orò lójú kámẹ́rà wọ́n ti ń gbé orò sínú TikTok wọ́n ti ń gbé orò sínú Facebook wọ́n mọ̀ wípé ẹlẹ́yà ìran àwọn làwọn ń ṣe torí pé ilé ayé wọn kò fi gbogbo ara balance náà pẹ̀lú yẹ̀yẹ́ tí wọ́n ń fi ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá ṣe ntọ́ yẹ kí wọ́n gbé lárugẹ ni wọ́n ń tàbùkù ẹ̀ ayédáyé ọ̀làjú lóòótọ́ ká gbé ọ̀làjú sẹ́gbẹ́ kan ká gbé ìṣẹ̀ṣe sẹ́gbẹ́ kan méjèèjì wọ́n lè fẹ̀gbẹ́ rìn papọ̀ èmi àtẹ̀yìn sọ̀rọ̀ nípa èdè Yorùbá kí làkúnú ti ń bẹ́nu èdè Yorùbá ní tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe lónìí táǹpẹ̀ láṣà lónìí ipò ọba nìkan lọ́sẹ̀kù ń bẹ̀ eégún yìí lọ́tẹ̀lé àwọn orò wọ̀nyí lọ́jẹ́ kan ń bẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ti parun mo rí ìlú kan tòsí ìlú mi tó jẹ́ pé wọ́n ní táwọn ó bá jọba Christian làwọn ó fi jọba ìgbà wọn náà dẹ̀ yí padà sí dáadáa kámọ́sọ̀ kejì alright so arábìnrin yìí ní tí wọ́n fojú ẹ̀ rí yóò rò fún àrọmọdọ́mọ òun lélẹ̀ o tó bá sọ pé kẹ máa wò lóòlù ẹ kàn ti kun ẹnì ó múra bí ọkùnrin ó bọ́ síta ó dẹ̀ lọ fídíò ló. now ìyá rẹ̀ wọ́n ní ó fárí fún un kọ́mọ́dà bí ẹni pé àkórun ẹ̀ ló á fi ṣe nǹkan kan alright òun náà tó lélẹ́yìí. àwọn ọlọ́pàá náà dáṣù ló fi hàn púpọ̀ ní kí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá ló ní ilé bọ́ àwọn míì ti ṣe rí tán sọ pé láti jọ tán ti ṣe ni wọ́n ti ṣe nǹkan oṣù tí ò dáwọ́ dúró mọ́ láyé wọn. wọ́n sọ nǹkan mọ́ láyà bọ́ bá jẹ́ mùsùlùmí ni ṣé wọ́n gbà padà sínú ẹ̀sìn Islam pẹ̀lú gbogbo nǹkan tán kóró tán súnmọ́ láyà àwọn orúsọ pupa sí ń dì í má ṣe ilé ayé ní gbé bá a bá ṣe oní tójú wọn máa ń rí. ìbẹ̀ yẹn kó lọ lé wọn àwọn ọ̀gbẹ́ lórí ẹ̀ náà o. ó ṣe fídíò olóòlù kí ló ṣe mo ṣe fídíò olóòlù ni. kí ló ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ lágbàá tó fi ṣe. sọ̀rọ̀ sókè ni wọ́n yẹ. láti ìgbà tóun ti ṣe fídíò olóòlù ara òun ò balẹ̀ láti ìgbà òun eégún lolóòlù kì í ṣe páwọn èèyàn wò obìnrin ni wọ́n ní kì í rí wọ́n sì sọ̀tàn tí ìfi róbìnrin. ẹ gbọ́ látijọ́ tó ti ṣe fídíò ẹ̀jẹ̀ ọ̀dá lára rẹ̀ bí ó bá sì padà wá bí ó sì máa ṣe táyé tẹ́jẹ̀ ó fi tán lára ẹ̀ nù bí ó bá sì níṣẹ̀ ṣe eégún tí wọ́n pè lólòlù wọ́n ti ń ṣe látọdún gbọ́n hàn ohun ọ̀gbá obìnrin ni mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Olúwo mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Akeugba Gold. ẹ já kúrò lórí eléyìí o mo ti deliver message mo fẹ́ deliver nbẹ ó rìkọ́ọ̀dù olóòlù ara rẹ̀ ò balẹ̀ mọ́ láti ìgbà náà ní tí ó fi ń sọ pé ara rẹ̀ ò balẹ̀ mọ́ ní ìsun ẹ̀jẹ̀ tí ọ̀dá lára rẹ̀ láti ìgbà náà eléyìí ò kì í ṣe story fúnra lára ilẹ̀ gbọ́ ìdí òòsà ló wà yìí ìrópọ̀ ń bẹ̀ bí bìbà
alright ẹ̀já kó ń bẹ̀ hùn ẹ̀já lọ sọ́dọ̀ Olúwo ká tó padà sọ́dọ̀ Akéwùgbàgòdè. àwọn obìnrin wọ́n kọ̀m̀plẹ̀n gbẹ́gbẹ́ àṣà àti ṣe àwọn làwọn máa ń gbé lárugẹ àwọn làwọn máa ń jó ìwé ìwé ẹ má gbé obìnrin kankan wá láàyè ní ọjọ́ yìí o mistake máa wà lẹ́gbẹ́ obìnrin tí ọ̀pọ̀ nípa. now ẹ má tó já dírágì tọ̀rọ̀ Olúwo náà ẹ jẹ́ ń fẹnu ṣàlàyé nǹkan tó Olúwo sọ. Olúwo ní ó fọ Olóòlù ṣe yẹ̀yẹ́ o kò ní mí nì ó ní bàbá wò ó gbogbo àwọn ọdún ìṣẹ̀ṣe àṣà tá a máa ń ṣe àwọn obìnrin wọn máa ń pọ̀ jù bí gbogbo nǹkan àwọn obìnrin ní máa ń gbé e lárugẹ ẹ wá bá ń sọ fÓlúwo gbogbo ẹ̀yin ọmọ Ìwó gbogbo ẹ̀yin àgbà Ìwó gbogbo ẹ̀yin mùsùlùmí tí ń gbèsè Olúwo lẹ́yìn gbogbo yín tẹ̀ ń ṣe káre pé ọmọ ọkọ ni ẹ wí fún pé Olóòlù ọ̀sẹ̀sẹ̀ jáde lónìí kò ẹ̀sẹ̀ dé lónìí Olóòlù ti wà látọdún gbọ̀ngàn kan tó bÓlúwo gan kì í sí irúbìnrin láti ìgbà náà títí dé ìsìn kí Olúwo ṣe ní lọ́kàn pé òun ó change Olóòlù sí ìsìn ní ìsìn bó ṣe báyé àṣàjẹ́ ní Ìwó tó dorí ìṣẹ̀ṣe kodò ní Ìwó Olúwo ní mission wọ́n fẹ́ execute mission ẹ̀ wọ́n support àwọn tán láwọn ọ̀tàn Islam wọ́n support àwọn tí wọ́n láwọn ọ̀tàn Sharia ẹ̀jẹ̀ ajẹ́ kó yé Olúwo wípé ibi tó bá gbámọ̀ládé ni kó dódé ńbo ló sì gbámọ̀ládé ibi gbámọ̀lá rẹ̀ káàkiri ojú ilẹ̀ Ìwó lọ níbi tó so lórí sínú ibi tó jọba sínú àgbàlagbà kò sì lè tòkè ogun wá kọ́ mọ́ wá sí mógògùn lálẹ́dẹ́ Ọ̀yọ́ kólúwo ọmọ Olúwo tiẹ̀ lè kọ́ wọn bàdàn bá ṣe fẹ́ lórí ayé wọn kò lè kọ́ ìlú mi bí wọ́n ṣe gbé gbèsè ayé wọn kálukú lọ mọ bí ó ṣe lórí ayé ẹ̀. now ntọ́lúwo sọ ni wípé bàbá sọ wípé káwọn obìnrin ọmọ wo Olóòlù ṣé Olóòlù ò lè gba àwọn obìnrin mọ́ra ni àti pàápàá ìlú ńlá nìbàdàn àwọn àrè tí wọn ò gbọ́ pé wọ́n ń so Olóòlù nìbàdàn Olóòlù jáde táwọn eléyìí bá ń bọ̀ láti ibì kan tán fẹ́ kọjá ń bàdàn bóò ni yóò ṣe rí ẹ bá ń wí fún Olúwo pé Olóòlù kì í wá sí Ìwó road Olóòlù kì í wá sí Mùsùlùmù kì í wá sọ́lọ́run ṣògo Olóòlù mọ bí ó ní gbèdéke bí tí Olóòlù máa ń dé kì í ṣe pé Olóòlù náà fi ń ṣèkà tàbáwọn ilé tàbáwọn tí ń so Olóòlù wọn máa fi ń ṣèkà débi pé wọ́n máa déédéé gbé lọ síbi táwọn obìnrin wà ọdún mélòó lẹ́tí obìnrin fojú kan Olóòlù tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí ìyàn nítorí Olóòlù tí ìbá ṣe lè ta ẹsẹ̀ gbọ́ yìí irú ẹ̀ ti wáyé ó ti pẹ́ kò ṣẹlẹ̀ mọ́ àwọn ọmọ Ìbàdàn ti mọ bọ́n ṣe nǹkan wọn àwọn ọmọ Ìbàdàn ti mọ ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí tó Olóòlù bá ti jáde àti ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí kì í ṣe gbogbo ilẹ̀ Ìbàdàn kò sí eégún tó lè yílẹ̀ Ìbàdàn ká tán lọ́jọ́ kan ṣoṣo so ẹ fi Olóòlù lẹ̀ ẹ já gbọ́rọ̀ Olúwo díẹ̀ sí. announcement Olóòlù tó bá wá Olóòlù ọ̀gbà tí yóò nà fẹ́ parí wọ́n sì máa àwọn ọmọ tí wọ́n wà lẹ́yìn rẹ̀ nínà ni wọ́n nà wọ́n bẹ̀ lọ ìwà wọ́n á máa ti torí ẹ̀ kan ṣe. Can you imagine ẹ béèrè lọ́wọ́ Olúwo obìnrin mélòó làwọn tí ń tẹ̀lé Olóòlù ti nà tí wọ́n ti fẹ́ẹ̀ nà pa obìnrin mélòó níjọ́ Olúwo gangan níjọ́ Olúwo gangan ti gbọ́ pé lọ́dún yìí o Olóòlù jáde o àwọn obìnrin wá lọ síbi tó ti ń ṣe tiẹ̀ kò ṣẹlẹ̀ gbogbo eléyìí àwáwí àríyìí sọ kán mọ̀ sọ páwa náà sọ̀rọ̀ kán mọ̀ sọ páwa náà sọ̀rọ̀ láti wá gbèjà ẹ̀sìn nítorí Olúwo jáde nu Olúwo has never contributed anything positively sí nǹkan tọrọ mọ́ èdè àṣà ìṣẹ̀ṣe káàrọ̀ òjíire Olúwo máa tako gbogbo ẹni. bẹ́ẹ̀ la fi bẹ ẹgbẹ́ ká bẹ ẹgbẹ́ bá wà bẹ Olóòlù pé iná tí ń bí sóbì ó tó. ẹ gbọ́dọ̀ tó sọ torí ẹ̀ la ṣe ń bẹ̀ yín ẹjọ́ ẹ bá wa bẹ Olóòlù inú tí ń bí sóbì ó tó màá rí kí àwọn Olóòlù káwọn ìdílé tí ń gbó Olóòlù káwọn náà dẹ̀ change kan pawúdà táwọn ṣe Olúwo yọkàn jẹ́ champion ni a ní nígbà báyìí ṣèbó níbo Olóòlù ṣe ṣe àwa la sọ fún ẹ àwa tá a sọ fún ẹ rí pé kí wọ́n yí padà wọ́n dẹ̀ yí padà wọ́n gbà sí wa lẹ́nu ẹni tí ò ní kan ṣe tó ń gbìyànjú láti mú ẹni tó ní í ṣe lọ́wọ́ dání bó o bá níyàwó tó sì mọ̀ pẹ́sìn rẹ̀ dá ọ lójú ní Olóòlù bá jáde rán ìyàwó rẹ̀ kó lọ síbẹ̀ yes ṣòbó níyàwó bó Olóòlù bá ti jáde dẹ́jà gbogbo ń tọ́ ẹ hàn tú sí lára ẹni kọ́ lọ rí fèsì Olóòlù kọ́ lọ láyọ̀ kọ́ bọ̀ láyọ̀ káwá wo bí ti rí. ọ̀fẹ́ rí hàn ọ̀fẹ́ pa wọ́n ó ní ìgbà kọ̀ọ̀kan tí máa ń nà tí ó fi gba gbogbo ẹ̀jẹ̀ wọn láti lọ. Can you imagine
ó nígbà kọ̀ọ̀kan tí máa ń nà tí ó fi gba ẹ̀jẹ̀ wọn abẹ́ olóòlù má bínú mọ́ ọ̀rọ̀ àpọ̀dà lẹ́nu ẹni tí wọ́n pè ní custodian of Yoruba heritage culture and tradition. ẹja kò lórí ọ̀rọ̀ Olúwo rádaràdá ní sọ bí aláìsàn tó lómi ẹja kòrò ẹja bọ́ sọ́dọ̀ akéwògbàgòdù lọ́pọ̀lọpọ̀ ọgbà bí ìjà bá ń bẹ̀ẹ̀ ká parí ẹ̀ akéwògbàgòdù máa ń sọ fáwọn tí wọ́n jọ ń ṣẹ̀sìn kí wọ́n ṣe díẹ̀díẹ̀ pẹ̀lú ẹlẹ́sìn mi ẹlẹ́sìn mi ò tọ́ yín wọn ò gbóyún wọn ò sáyín wọ́n ń ṣe tí wọ́n lọ ni kí ló dé tẹ̀ ń ta sí wọn Yorùbá ní bàbá léwúrẹ́ kan gànà yóò padà wá buni jẹ́ o ẹ já gbọ́rọ̀ lẹ́nu. ọkọ sí kí ni sọ̀rọ̀ yín gan ẹ sì lo fóònù ẹ kọjá lu fóònù ẹ yẹ fẹ́ sí. àbí o aráàmù lélẹ̀ aráàmù ń tọ̀hún gbogbo tí wọ́n ń lò pátápátá aráàmù ló mú wá. ẹ fẹ́ kọ́pì bá ànábì ṣe lu ayé sí ànábì lo electric ní kílódé tí wọ́n lo electric kílódé tí wọ́n lọ gbénu ilé tí a fi kọ́ tí a fi kọ́ business ní gbogbo yín ṣe olè ní majority wàlá yẹ dá wàhálà sí wa náà àwọn ẹ̀ka pẹ̀lẹ́ àwọn traditionalist àwọn ẹlẹ́bọn yẹn máa ń jẹ́ àwọn mùsùlùmí tẹ́lẹ̀ Ọlọ́run wọ́n máa ń pọ́n àwọn àfáà lé àwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ yìí àwọn Christian wọ́n máa ń pọ́n àwọn àfáà lé wọ́n láwọn ẹlẹ́sìn kejì wa wọ́n respect Islam wọ́n respect Muslim èmi kò sì gbàgbọ́ kò sì mọ́lé yìí mo respect Islam mo respect Christianity mo respect àwọn oníṣẹ̀ṣe ṣùgbọ́n mo sì kankan bẹ̀ mo sì nígbàgbọ́ nínú kankan bẹ̀ ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run torí mo mọ̀ tó yàtọ̀ sósì mo mọ̀ tó da yàtọ̀ sí eléyìí tó da mo choose láti mọ̀ sí eléyìí tó da ṣùgbọ́n wọn lẹ́sìn wọn ò sì ní lẹ́sìn màá dàgbà màá dògbò àti realist torí ẹni ọ̀jẹ̀ ńlá yòó nípọ̀sìn nínú kankan bẹ̀ àwọn nǹkan kan bẹ tí mo admire nínú Islam àwọn nǹkan kan tí mo admire nínú Christianity n tí mo admire nínú Islam kò change mind mi n tí mo admire nínú Christianity kò change life mi kò change mind mi torí n tí mo mọ̀ ní wípé scam ni gbogbo tí wọ́n ń pè lẹ́sìn n tí kálukú ọ̀jẹ̀ ni kálukú ń wá káàkiri any religion tí ó bá ti lè change nǹkan overnight kì í ṣe religion yes Boko Haram àwọn ajínigbé wọ́n ń káàkiri kò sí Christian tó lè wọnú igbó lọ bá wọn kó gbà wọn mọ́ padà wọ́n lò 56 days níbẹ̀ àtàfà jálàbí àtàfà súnà ìkankan ò lè wọnú igbó kó bá wa gbà wọn mọ́ yẹn jáde ìwé ẹ̀sìn wo wà nù bẹ́ẹ̀ nìkan bá wà lókè òkun nìsín tó ní problem kékeré ẹ sọ pé ẹ fẹ́ wọlé alúà fún ẹ invite àwọn àfáà kan láti Ìlọrin àwọn àfáà kan láti Kogi àwọn àfáà kan láti bikini kan wọ́n wá ṣàdúrà fún ní tí ìṣe òun ṣe lọ ẹ ṣe wọlé alúà fáwọn ajínigbé kẹ́kọ́ àwọn àfáà jọ bẹ́ẹ̀ ṣe mọ́ ṣàdúrà wọn kẹ́ wá ṣàdúrà òdì fún wọn pé kó rí báyìí fún wọn kán mọ́ sára wọn kán mọ́ lura wọn kán mọ́ mọ̀ tí wọ́n fi ti àwọn tí wọ́n jí kó tí wọ́n fi tì wọ́n lẹ̀ tí wọ́n fi lé wọn lọ. lábúlé kan ní Kwara almost 100 kìíní kan àwọn èèyàn ní làwọn adàlúrú ni wọ́n pa lẹ́jọ́ kan ṣoṣo ṣé kò sí Muslim láàrin wọn ni ṣé kò sí Christian láàrin wọn ni ṣé kò sí oníṣẹ̀ṣe rárá láàrin wọn ni jẹ́jẹ́ làwọn ẹlẹ́bọ ń lọ Christian wọn ní yàwájú ilé ẹlẹ́bọ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ o wọ́n dẹ̀ ti tán máyé la o ṣùgbọ́n àwọn Muslim ni ò ní jẹ́ kẹ́ ẹ lọ jẹ́jẹ́ oríṣiríṣi gbogbo nǹkan gbogbo àṣírí ló ti tú àwọn fúnra lára wọn náà mo dẹ̀ sọ́njọ́ ni mo láwọn fúnra lára wọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú èrùn àtejò pẹ̀lágbẹ̀ ni ó ṣẹlẹ̀ sí wọn kàn ẹ mọ́ fògùn bá wọn jà ẹ mọ́ sòkò bá wọn jà fúnra wọn lọ́mọ fúnra wọn lóògùn jẹ ẹ mọ́ fògùn bá wọn jà fúnra lára Muslim náà máa pieces ara wọn àwọn tẹ́ pè lẹ́lẹ́bà àwọn oníṣẹ̀ṣe wọn à finish eléyìí tó kù ẹ bá dùn mí àwọn ló máa pieces ara wọn tani àwọn ló máa pieces ara wọn àwọn tẹ́ pè lóníṣẹ̀ṣe ni wọn à finish wọn. wọ́n yà àwọn afáàní ẹ̀ wá jẹ́ fájà yìí tẹ̀ máa káwá lọ́ka ẹ̀ fúnra ní pé majority ẹni tí ń gbẹ́gun àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ẹ̀ tí wọ́n gbẹ́gun ti káyà kúrò àyàrá ìbò ìbò kí ló tẹ́tẹ́ fọwọ́ manage sí àwọn kẹ́kẹ́ ti wrong too wrong can never make it right eléyìí kẹfẹ́ yìí eléyìí ọ̀bọ̀n náà ẹ̀ máa dájọ́ kẹ́ni bẹ́ẹ̀ wọ́n yẹn kọ́kọ́rọ́ àdìjẹ́nà wa who are you by the way àbàyè kúbi táwọn yẹn kọ́kọ́rọ́ àdìjẹ́nà fún bẹ́ẹ̀ ní tá ìṣẹ́pẹ́ fáwọn traditionalist láyé dán bí wọ́n wà lónìí ẹ jáde wá jà gbogbo tàlẹ́. ẹ gbọ́ nǹkan tí mo sọ gbogbo àwọn tí wọ́n ń sọ pé ìṣẹ̀ṣe ọ̀dà aláyè ìgbà náà tí wọ́n máa ń fọ́ tí wọ́n máa ń balẹ̀ eégún jẹ́ tí wọ́n máa ń ba ojúbọ Ṣàngó jẹ́ ojúbọ Ògún ayé wọn ò bẹ́tà nísìn wọn ò lè jáde láti wá sọ nǹkan kan fún yín torí jẹ́jẹ́ làwọn òòṣà wa dúró òótọ́ ni o irọ́ ni o à ń kóbi ìbọ wọn à ń tapó lé wọn lórí wọ́n ń dáhùn nǹkan tá à ń fẹ́ à ń béèrè lọ́wọ́ Ọfá ogun eléyìí ṣe ká lọ ó ń pẹ́ á máa lọ àjókòó nǹkan kò ṣe wá ogun eléyìí ṣe ká lọ ó ń pẹ́ ká lọ ajagun aṣẹ́gun ogun eléyìí pé ká lọ ṣe ká lọ ó ń pẹ́ á mọ̀ tí ì lọ ká ṣe báyìí kó tó di pa á lọ á dẹ̀ rí dáhùn sí bí ebi bójú ọ̀nà ẹlòmíì bá dàrú wọn á ní kó lọ béégún ilé wọn yóò sì béégún ilé wọn yóò sì padà bí ó ti wá ọ̀rọ̀ rẹ̀ ọ̀dẹ̀ lójú ọjọ́kọjọ́ tí mọ́gùn bá tẹ́nìkan bá tó lu mọ́gùn tá a bá ráwọn Christian tán wá pe àfàdúrà jagun
tí wọ́n dẹ̀ pray fẹ́ tó lu mọ́gàn tára rẹ̀ dẹ̀ yá ìgbà náà màá bẹ̀rẹ̀ sí respect Christianity. ọjọ́kọ́jọ́ téèyàn bá lu mọ́gàn tá a bá pa àwọn àfọ̀n jálàbí jáde àwọn jálàbí tiẹ̀ ìṣẹ̀ṣe làwọn lọ ìṣẹ̀ṣe ni wọ́n ń pè jálàbí wọ́n jàwé kíní kan mọ́ kíní kan nísìnyí wọ́n rí ẹyẹ orí igun orí àparò mọ́ra wọn nísìnyí wọ́n gun papọ̀ bí ọba ti wá sẹ́ni tó lè ṣe ẹ̀pànù mọ́ èèbó gan òróògùn mọ́gùn ṣe. So reality jẹ́jẹ́ wọn ń lọ èyí lẹ́mọ̀ pé lágbájá inú náà jáàná mọ̀ ní lọ láìpẹ́ ni mò ń gbọ́ tí àwọn àfáà kan sọ wípé kò sí bẹ́ẹ̀ yóò ṣe wọ ọ̀run rere ìbí yóò ṣe wọ àlìjánná tí ò ní kọ́kọ́ wọnú náà jáàná mọ̀ bó lè ṣe fẹ́ dara yín lórí rú ni because majority tiwa àti rọ̀ yìí èèyàn lè touch brain wa kẹ́ sọ pé everybody tí ó bá wọ àlìjánná láyé yóò kọ́kọ́ wọ náà kí ni iná tó fẹ́ wọ̀ ní ṣe kí ló dé tó kúkú wá ṣiṣẹ́ àlìjánná nígbà tó mọ̀ pé wọ́n kọ́kọ́ wọ náà sọlọ tó fẹ́ jẹ́ ká tó dán iná wò ká tó lọ sáà àlìjánná ká tó lọ sinmi ni what kind of nonsense is that wọ́n dẹ̀ ń sọ dèdè ní ara tiẹ̀ náà ṣe ń gbà gbọ́ o sì ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀kọ́ àìmọ̀ kan. ọkọ jẹ́ pariwo lórí ọ̀rọ̀ lónìí nìbàdàn ṣé wọ́n lòdì sẹ́jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún òbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́jọ́ ilẹ̀ jìjì tẹ́lẹ̀ rò pé pẹ́jọ àwọn bàbá tí wọ́n mánéjẹ fún ti tẹ́lẹ̀ ìfìwádìí bá àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́kẹ́ tí wọ́n ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá ojú tì í kọ̀ tán. Can you imagine gbogbo àwọn ọmọ tẹ́ ti kọ́ ní kéwú tán ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn yes ńgbà tí wọ́n kéwú tọ́nà ọ̀la ń padà sí di ìṣẹ̀ṣẹ̀ ayé wọn nítumọ̀ wọ́n progress in life wọ́n wá ní ìṣẹ̀ṣẹ̀ lókùn táwọn ọmọ ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe ká má gbàgbé ohun àwọn bàbá wa fèsì lẹ̀ o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe. ẹ wá gbọ́n ẹ ronú ẹ kan tó ń tẹ̀jì blame tó fi ajẹ́ pé gbogbo ìdájọ́ tó lé ẹnu yẹn láti máa gbọ́ bí ẹ máa ṣe Islam tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibi tó wà ní Kùránì yàrá lórí ìparí torí pé ó pa Islam fámìlì ànábì kò ṣe Islam tó tẹ̀lé wọn lọ Abisinia ó wà ní àwọn ànábì ọ̀rẹ́sẹ̀ ó ní Abisinia tó gba Christianity ó dẹ̀ tó pa sí ànábì òdòdó yẹsọ̀ kíkà lọ́wọ́ gbogbo àwọn afá tí wọ́n fọ́ jáde wọ́n ń làmẹ́ǹtì ikú tí wọ́n bú Islam insult tí wọ́n fún àlá insult tí wọ́n fún Kùránì wọ́n ń làmẹ́ǹtì burúkú gbogbo àwọn akáàkiri fún ọ̀dẹ́ náà tó ń gbọ́ pé. àwọn àfáànù o àwọn fúnra lára wọn náà ni wọ́n ń fa Islam ó yá. onídàásí nígbà jábẹ́lẹ́ bọ́ ni wọ́n ẹ̀wọ̀ àwọn mùnáfíkì túlétúlé ẹlẹ́ẹ̀kejì wọ́n làmẹ́ǹtì pé gbogbo ilẹ̀ Yorùbá bóun ló ṣe jẹ́ tó jẹ́ pé mùsùlùmí àwọn aráwọ̀ mọ́nú gómìnà kankan torí lè jẹ́ tó ń bá bọ̀ lẹ́yìn tèkó nìkan ni ló ti clear. Can you imagine kí lọ́kàn mùsùlùmí àti kírísítẹ́nì pẹ̀lú gọ́fìnà àwọn mùsùlùmí kan jáde ń bàdàn jò ní bí ẹgbẹ́ tí ó bá ti fa mùsùlùmí kalẹ̀ àwọn ò ní tẹ̀lé ẹ̀wù bíi torí wọn tọpọlọ wọn dọ́ta sí tọpọlọ wọn jọba sí ìlú ọ̀dà ìlú òdùn gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ ẹ̀ ń sọ̀rọ̀ mùsùlùmí àbí kírísítẹ́nì lọ́kàn wa inú ẹni tí ó ṣe àbí ìbàjẹ́ lẹ́bọ tó bá ti jó ní òmùdé ẹ̀rá bá wa kẹ́lẹ́bọ ọmọ bọ kó wá bọ́ sòsì aṣọ ìyá aṣọ ọ̀ràn aṣọ àrùn aṣọ wàhálà aṣọ jẹ̀gbọ̀n kó wá bọ́ kúrò lọ́rùn wa kí lọ́kàn wa. iṣẹ́ wo lẹ fẹ́ ṣe ta ló fà á ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam lórí ọ̀rọ̀ human relationship nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam ẹ̀yin kan lẹ dá gbogbo wàhálà yìí sílẹ̀. lórí ọ̀rọ̀ òṣèlú muslim ticket ni muslim christian ticket ni ó yẹ kí ẹni tí wọ́n bá ti mú ààrẹ tó jẹ́ christian kí wọ́n gbàkejì ẹ̀ kó jẹ́ muslim tí wọ́n bá ti mú ààrẹ tó jẹ́ muslim kí wọ́n gbàkejì ẹ̀ kó jẹ́ christian Tinubu muslim ló mú ó sì tún padà wọlé. tani ó wá sọ ta ló wá fẹ́ sọ nísìn pé Tinubu fẹ́ gba gbogbo Nàìjíríà fún Islam nísìn ǹjọ́ ẹ bá sọ̀rọ̀ nípa Islam àbọ̀ ẹ bá sọ̀rọ̀ nípa Christianity kí ló fẹ́ ṣe sínú ìlú ní Bọ́lá Ahmed Tinubu ń bá káàkiri bí ṣe ń sòpópónà kínní ní sòpópónà kínní ní ṣe títì kínní ní ṣe títì kínní ní ṣe ní ó dáwọ́ lérè lùwé ní wo bó ṣe fẹ́ revive ètò ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí kankan sọ́nbẹ̀ o. sinmi ó bá jẹ́ pariwo lórí ọ̀rọ̀ lónìí nìbàdàn ṣé wọ́n lòdì sẹ́jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún òbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́jọ́ ilẹ̀ jìjì tẹ́lẹ̀ rò pé pẹ́jọ àwọn bàbá tí wọ́n mánéjẹ fún ti tẹ́lẹ̀ ìfìwádìí bá gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́kẹ́ tí wọ́n ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá ojú tì í kọ̀ tán ẹ̀ tó wá gbọ́n ẹ̀ ronú ẹ̀ tó tún tẹ̀jì blame wọ́n pariwo lórí ọ̀rọ̀ ìgbélé àhámọ́ nílùú Ṣẹ́yìn wọ́n pariwo lórí ọ̀rọ̀ nílùú Ọ̀yọ́ wọ́n pariwo Alágẹmọ níjẹ̀bú wọ́n pariwo ọdún kẹlẹ́ bẹ ní Lagos State tóun náà ìfẹ́ rómi gbogbo ẹ̀ lẹ́ ń pariwo lọ́dún lọ́sì ẹ̀ yára yín wò ká ẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ dá wàhálà ìsílẹ̀ wọ́n láyé ẹ̀yin lẹ dá fìtínà ìsílẹ̀ ẹ̀yin lẹ gbẹ́dọ̀ lọ́dún ní Islam náà ẹ̀yin lẹ ṣe bí ẹni pé kọ́kọ́rọ́ àti jẹ́nẹ̀bẹ̀ lọ́wọ́ yín lẹ́yìn bẹ́ẹ̀ gbẹ́dọ̀ ẹ̀ lè dá manufacture ordinary tayo ẹ̀ lè dá manufacture ordinary ball kí ni Islam manufacture rí tó jẹ́ pé ní Islam náà ti manufacture ẹ̀ tó jẹ́ pé ọgbọ́n Islam la fi manufacture ẹ̀ kí ni Christianity manufacture rí tó jẹ́ pé ọgbọ́n inú Bíbélì la fi manufacture ẹ̀ ta ni religion help bí ó bá jẹ́ pé ìlú kan bẹ tí ó yẹ kó lọ ń gbàdúrà ẹ̀ tí ó yẹ kó dáa rárá China ni ẹlẹ́bọ original ni wọ́n òòṣà wọn ń sìn ère wọn ń bọ not Jésù not ànábì wọ́n ìsàlátẹ̀lé ànábì wọ́n ìsàlátẹ̀ wọn ìsọmọlẹ́yìn Jésù. ẹ sì máa pàṣẹ ọ̀rọ̀ Islam bí ẹni pé wà automatic ẹ ti wà autocratic ẹlòmíràn ní aláàlú ilẹ̀ Kùránì ló ń bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí la gbàgbọ́ ẹni tí ò sí Islam nínú ayé ó lè má tẹ̀lé tẹ̀yìn wúyẹn kí ló dé tẹ̀lé mánéjà yìí Kùránì ó ti rán yìí lásán bí lọ́rọ̀ píkàbí láì máṣe wọ́n yìí lọ́ọ́ jìnnà asán ẹgbẹ́ àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom call on to the way of your Lord with wisdom and good admonition òun lẹ lò níbẹ̀ mọ́ agídílẹ̀ ń lò bí funfun ẹ fọ gbogbo ẹ̀ lójúbọ̀ ibodè wa nígbà sẹ́yìn ká àdìsí kan náà bí sọ fún wa
tó fi ajẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yẹn láti máa gbọ́ bẹ́ẹ̀ bá ṣe Islam tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà ní Kùránì táwọn anábì parí torí pé ó pa Islam fámìlì anábì kan ò ṣe Islam tó bẹ̀rẹ̀ wọn lọ Abisinia ó wà ní àwọn anábì ránṣẹ́ ó ní Abisinia tó gba Christianity ó lè tún pàṣẹ anábì òdòdó sọ̀kè kálọ̀ wá. níbo lẹ́yìn tí review àwọn àfa yín. Islamic manufacture Boko Haram and bandits. God bless you. Kò sí ní tó manufacture náà jù bá ń lọ. And Christianity tó wá manufacture peace. Yes, Islam la pè ní ẹ̀sìn àlàáfíà. No, Christianity lẹ̀sìn àlàáfíà. Kò ever síbi tí wọ́n ti lọ preach tí wọ́n má dàda ni. Kò ever síbi tí wọ́n ti lọ preach tí wọ́n mú dàda ni. You will always go with Bible. Ẹ wá bá wa jọ́sìn lọ́jọ́ ìsinmi tí wọn ò jù bá ń lọ. A ní fellowship níbi kinní kan. Christian yóò dẹ̀ fẹ́ tẹ ọmọdé ẹ pa sílé yín. Tẹ́ bá fi lè allow wọn. Every blessed Sunday ni wọ́n máa wá preach ìbọ̀ fún nílé. Bọ́ọ̀ bá lọ church ẹ sister alágbájá àárín ní church lẹ́ni o brother alágbájá ṣé ò sí nǹkan kan wọ́n á preach pẹ̀lú yín wọ́n bá ń ṣe nǹkan kan tẹ́ bá ní problem wọ́n bá ń sọ̀fẹ́ bí wọ́n ṣe pè yàn sójú ọ̀nà nǹkan pè lójú ọ̀nà ọ̀la nu pé Christian Islam lójú ọ̀nà ọ̀la no gbogbo ẹ̀sìn lójú ọ̀nà ọ̀la anything tá a bá ti ṣe tó bá ti jẹ́ ni lọ́wọ́ wọ́n ní orò tá a bá ń ṣe orò tá a bá ń fàdí ẹ̀sìn tí ń fúnni lówó tí ń fúnni lóúnjẹ tí ń fúnni gbogbo nǹkan lọ́pọ̀lọpọ̀ wọ́n ní tá a bá fi màlúù sínkọ̀ papọ̀ jù ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀gùn lé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni ẹja fílẹ̀ káwọ́ òsàmì ìbọ torí eégún tó dó fógún ọdún kò mówó wálé kò tún lérò lẹ́yìn ó yẹ ká parú eégún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ gbéyàn bá wà ní Islam tẹ́bí ń pa tọ́nà rẹ̀ ọ̀la sí òrìṣẹ́ ṣe ó fi ilẹ̀ kọ́ wá nǹkan mi ṣe o gbéyàn bá wà ní Christianity tí gbèsè ayé rẹ̀ ò ní túmọ̀ 5 years 10 years 20 years tó tún kan rí mọ́ bí ìgbà téèyàn ò ní rònú ni inú asálẹ̀ ló wà ní tí ẹ̀sìn wà fún torí best of my understanding láti jọ́sìn fọ́lọ́run kì í ṣe láti fi sòdiwọ̀n ilé ayé wa kò sí prayer tó lè mú igi tó lè wú igi kúrò bí kan kó lọ gbìn síbòmí kò sí prayer tí ó ṣe ráìsì jiná láìsí pé ẹ ní gáàsì nínú sìlíndà yín láìsí pé ẹ bómi orí iná láìsí pé ẹ da ráìsì inú ẹ kò sí iye kéwútẹ èèyàn lè ké láyé tó lè bú ẹwà pé èèyàn fẹ́ ṣe mẹ́mẹ́ o ká wá gbé wà sílẹ̀ ká máa kéwú sí lára kí èèpo ara rẹ̀ ó sì máa bó why disturb yourself kò sí ẹ̀sìn tó fún èèyàn níyàwó gidi tàbí tó fún èèyàn lọ́kọ rí kò sí ẹ̀sìn tí ó gbaṣẹ́ fún ọ yàtọ̀ sí àwọn tẹ́jọ́ sí ẹ̀sìn wọ́n bá níṣẹ́ kí wọ́n fi ọ sí tàbí tán bá ní rí opportunity kí wọ́n pè ọ sí àǹfààní ẹ̀sìn nu yìí ṣe ká máa fi dájọ́ bí Ọlọ́run sọ pé ẹ̀yin tẹ́ ń ṣe báyìí nǹkan báyìí ló ṣe to the best of my understanding do you know there is nothing like àgbèrè there is nothing like panṣágà ọ̀gbẹ́lẹ̀ yìí dáadáa ìyẹn wà fún self control kálukú gbogbo àwọn tí wọ́n infuse ẹ̀ tán include ẹ̀ sínú religion tán include ẹ̀ sínú ìwé ẹ̀sìn láti kàn fi control ara yín ni there is nothing like àgbèrè there is nothing like panṣágà gbogbo àwọn tí ń bẹnu bíbélì pàápàá tí wọ́n bẹ̀rẹ̀ ilé ayé kò sóyàwó kan nù wọn kò sóyàwó kan nù wọn why disturb yourself àgbèrè ni ẹ máa ti ṣe báyìí agreement ló wà láàrin ọkùnrin àti obìnrin tó ń bára wọn lájọṣepọ̀ agreement ni Mr. Adéyínká Adébọ́lá Alábí Mr. Adéyínká Alábí God bless you sir agreement ni there is nothing like àgbèrè nothing like panṣágà wọ́n fún lórúkọ ni nínú bíbélì wọ́n fún lórúkọ nínú kùránì ni sáwọn adìẹ ń ṣàgbèrè ni wọn ò sáà ṣe wedding lọ́dọ̀ ẹnì kankan tán fi ń kiri àwọn mọ́lẹ̀ sáwọn ajá ń ṣàgbèrè ni ó lè kó olórí ilé ìkọ́ bọ́ sórí ilé ìlọ́la sáwọn àwọn ewúrẹ́ àwọn àgbò ń ṣàgbèrè ni why are we deceiving ourselves. ẹ bá sọ̀rọ̀ àdìs àìmọye fíw àwọn èèyàn tó wọ́n àdìs ló fi dá kókòrò àlè mi máa lọ́jù fíw àwọn àṣà yìí lè gbélé gbogbo wa lórí yìí náà. now you are correct gbogbo tán pè ládìt ojú òwòye àwọn àfáà kan ni wọn yàtọ̀ sí motivational speaker any motivational speaker ibi tó bá rí nǹkan dé ni yóò sọ dé motivational speaker dẹ̀ lè máa ń sọ̀rọ̀ kí n mọ́ ní interest mbẹ́ kò gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀ lémi lórí pé ẹni tó ń sọ yẹn gangan lọ́tọ̀ náà mo lè pé wọ́n rí gbàbí ni èmi rí gbàbí lọ́nlọ́ ẹ kí n lọ́nlọ́ mi ilé ayé yìí fẹ̀ gan ó tó everybody gbé kò sí nǹkan tó yẹ kó kẹ́ nìkan láti control ẹnìkan tàbí láti sọ fẹ́ nìkan pé ntọ́ yẹ kó ntọ́ gbọ́dọ̀ ṣe lélẹ́yìí Ọlọ́run bá dá wa sílé ayé kí kálukú wá tẹ̀fẹ̀ nú ẹ̀ kí kálukú ó sì lọ padà. kẹ́ ẹ máa dájọ́ pé ẹni tó bá gbọ́ music yọ wọlé sọ àdàlà. ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín nísìnyí kọrin nísìnyí tẹ́ ń gbóṣùbà kárí láìfún torí pé bẹ́ẹ̀ ni tí mo ń jẹ́ wálé. ní bá ń jó kíní bàndírì nìkan ní kẹ́ ẹ máa jó kíní kan àìmọye olórin Islam tó jẹ́ pé keyboard piano ni wọ́n fi jẹ lọ àìmọye olórin ẹ̀sìn Islam ní òní voice tó dáa tó jẹ́ pé auto tune ni wọ́n fi change voice ẹ̀ kó tó dùn ó gbọ́ létí ẹ̀ condemn ẹ̀ mọ́ o. pẹ̀lú ọ̀nà ibo ni kò láti ti sọ pé ní ti ń gbọ́ music yọ̀wọ̀ náà ayé àti bẹnu sùn ara ẹ̀rọ kàdàkà ọ̀dọ̀ ní tọ́lọ́ bá yín sọ ọ̀dọ̀ ní tí ń rí ọ̀dọ̀ ní kàtẹ́lù ẹni tó bá ya fọ́tò yọ̀wọ̀ náà kí ló dé tẹ́sẹ̀ sọ wá di stone age the world is moving forward and you are moving us backward. ṣé fọ́tò ti dé ń gba ayé ànábì tánábì òfin wa sọ pé ẹni tó bá ya fọ́tò yọ̀wọ̀ náà
because ká ní picture ti dé ń gba ayé ànábì ni yóò ní picture á rí picture rẹ̀ fọ́tò tí ì dé láyé ànábì fọ́tò tí ì dé láyé Jésù fọ́tò tí ì dé láyé ẹnì kankan nínú wọn àbárí fọ́tò King Solomon rẹpẹtẹ torí bó ṣe lówó tó bẹ́ẹ̀ ṣe kàrámẹ̀ kó lówó tó yóò ní special photographers tiẹ̀ tí ó pọ̀ so n tí ò tí ì dé ẹ lè predict ẹ tí ò tí ì dé ẹ lè sòfin ẹ n pé báyìí ni ó ṣe rí fẹ́ tó bá lò ńgbà tí fẹ́ fọ́tò ò tí ì dé rárá àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ o ó wà lọ́wọ́ wa á play ẹ̀ à ń rí jọ ni kọ́ lọ́wọ́ dá gbogbo wa sí kọ́ mọ́ fi kú òjijì pa wá. You are progressing the progress of Islam for God's sake. Kí ni sọ̀rọ̀ yín gan? Ẹ sì lo fóònù, ẹ kọ̀ ní ẹ̀mú fóònù. Ẹ lè fẹ́ ṣe súnà, ẹ fẹ́ kọ́pì bá Nábì ṣe lu ayé. Ṣé Ànábì lo electric ní kílódé tí wọ́n lo electric? Kílódé tí wọ́n lọ gbénu ilé tí a fi kọ́ tí a fi kọ́? Kò yé mi. Business ni gbogbo yín ṣe olè ní majority. Wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn. Tàgbélé làwọn traditionalist àwọn ẹlẹ́bọn jẹ́ àwọn mùsùlùmí tẹ́lẹ̀. Kódà tí wọ́n bá yà wá fáńgbà mí, wọ́n ní àwọn afáàní ẹ̀wọ̀n wá kí ni fáńtì àyíká ẹ̀ma káwá lọ́ka. Ẹ fún ani pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù ẹ̀. Ẹ tí àwọn ègún ti káyà àbúrò ayọ̀ àríkù ìgún. Kí ló tẹ́tẹ́ fọgbọ́n manage sí àwọn kẹ́kẹ́ ti wrong. Two wrong can never make a right. Ẹ tó wá kágídí bọ́ orí bí funfun. Ẹ wá ń da gbogbo ẹ̀rú. Bisokoto rẹ̀ wá kẹlẹ̀ ọ̀wọ̀ náà bọ́ọ̀ bá ní ọgbọ̀n ọ̀wọ̀ náà kódà mo tún bọ̀ kàtó fọ́ni yóò bọ́ làwọn náà kà wá lónìí. Àtọ́wọ́ àmọ́ ìgbà Ànábì ọ̀jẹ̀ fọ́njọ́ kàkọ́ common sense. Àwọn kankan bẹ nínú ara ìdàtọ́. ẹni tó kíìpù rúgbọ̀n kíìpù ẹ̀ fúnra lára ẹ̀ ni bí èèyàn bá ní rúgbọ̀n yọ̀ wọ̀ náà àjẹ́ pé èmi tí mo ní rúgbọ̀n yìí nìsín àlùjánnà ní ilé mi àkàndá wí kóńkó àlùjánnà ní ilé mi. Pé automatic ni òde control rẹ̀ wọ́n ní yíyan tá a bá fẹ́ yan ká máa dá padà pé sísìn ni ká máa dúpẹ́ fọ́nà lórí ẹni tó sin bẹ̀tì yíyan ká máa dá padà. can you imagine àwọn muslim wọ́n dorí èèyàn rú tàbí ká sọ pé àwọn alákatakítì nù wọ́n dorí èèyàn rú bí èèyàn bá ń tẹ̀lé wọn because àwọn muslim tí wọ́n ń bí ìyànú ni pé àwọn muslim kan bẹ tó jẹ́ pé wọn ò mọ̀jú kán kírun fọlọ́ lọ kán jọ́sìn fọlọ́ nìkan wọ́n bẹ́ẹ̀ sí ayé wọn lé lórí àwọn gangan máa ń gbọ́ tó bá ń gbọ́ dáadáa táwọn wèrè kan kọ̀ọ̀kan sọ láàrin wọn kì í lẹ́sẹ̀ sí wọn wọ́n máa sọ pé bo ni wọ́n ti rí kéèyàn sọ pé bí èèyàn bá fẹ́ yan ọ̀rọ̀ rí kí n dá padà bọ́ọ̀ mo fẹ́ dá padà pé sí sìn nìkan ó sìn nìkan ni kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn kìnìún ọdún èèyàn ru Ọlọ́run gbọ́. Ọlọ́run ló ní yíyan Kùránì ọ̀sán tó dára Ànábì ọ̀jẹ̀ sọ̀tọ̀ àtàwọn oríṣiríṣi ẹ̀yin yìí náà lè tún wa ká ẹ fẹ́ kájà nísìn ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ ìṣèlú ẹ fẹ́ ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn tó kù níta lè rí ẹ̀tọ́ yìí fight for now torí ẹ̀ ti sọ gbogbo wa dọ̀tara wa ẹ wo bí tẹ yẹyẹ àwọn onísúfidé ẹ wo bí tẹ yẹyẹ tẹbílíìgì dé wọn yìí tẹbílíìgì yẹn sára wọn aláṣà tẹbílíìgì wa sokoto wọn yìí kalẹ̀ lẹ́fún òpá àwọn alákatakítí tẹbílíìgì rárá ẹ wo bí yẹyẹ wọn dé ẹ wo bí tẹ yẹyẹ àwọn MSS dé ẹ wo bí tẹ yẹyẹ gbogbo. wàláì àwọn tẹ̀blíìkì wọn ò kì í fàjàgbọ́n o wàláì tàlà ìsúnmọ́ bí lálàsí láwà àwọn tẹ̀blíìkì àfọ̀mọ́ tọ̀dọ̀ tiwọn sọ́lọ̀ ni wọ́n fọkàn sí pàwọn ń ṣe wọn ìsàlákatakítì lóòótọ́ kò síbi tí ọ̀sàlákatakítì ìkọ̀ọ̀kan tẹ̀blíìkì lè máa rí ìkọ̀ọ̀kan. wọn àfa àti ẹsẹ wàhálà àti ẹfẹ Islam kalẹ̀ ẹ wọ ọgbọ́n tí wọ́n fi pákéjì ọ̀rọ̀ àwọn eléégún tó jẹ́ pé tí ẹ máa ń negotiate ni tí ẹ kó bá pọ̀ tó bá déwájú mọ́sálásí wọn bá gbọ́ ọ̀bá gbọ́nsẹ̀ wọ́n bá fúnnú rẹ lọ ní pé tó bá ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀. máa nìyí kò ní bàjẹ́ fún ọ láyé àtijọ́ do you know gẹ́gẹ́ bí ọmọ kérúbù àti síráfù a máa ń jáde lọ́jọ́ ọdún Michael a máa ń jáde lọ́jọ́ Easter ní Easter a máa ń ṣe parade jáde tá a máa lùlù do you know tá a bá ti dé Central Mosque ìlú wa a máa pàlù a yàn kọjá lásán tá a bá ti rìn sísàlẹ̀ a tún bẹ̀rẹ̀ ìlú wa padà that is respect for Islam kó má bàa fàjà kí ni sẹ́kọ̀ọ́ má bàa dí kan lọ́wọ́ that is tó bá jẹ́ lọ́wọ́ tó bá bọ́ sọ́jọ́ Friday ọ̀rọ̀ yẹn lọ́jọ́ ìrántí bá a ti ṣe é nù. agbára tẹ́lẹ̀ nínú ẹ̀dá ẹni political office gbogbo yín wa ìjọba gbogbo yín wa tẹ́ bá yí olówó kẹ́kọ̀ọ́ ayé mọ́ níbi kẹ́kọ̀ọ́ ẹ dá wàhálà ẹ̀dẹ̀ wọn ẹ̀yin ọlọ́ọ̀ni ẹ̀yin bọ́dọ̀ dáadáa tọ́lẹ̀ traffic náà lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ fáwọn traditionalist láyé dán bí wọ́n yà wà lónìí ẹ jáde wá dá gbogbo challenges kẹ́rẹ́ ó jẹ́ gbogbo challenges àwọn náà twist ẹni bọ́ọ̀ bá bú mi lókè mi náà bó ń sálẹ̀ nínú wọn fi ṣe gbogbo bí ẹ sẹ́yìn ẹ̀yẹ Islam yẹn 90% ti jẹ́ sọ́wọ́n láì lórí ọ̀rọ̀ àmì ẹ̀jẹ̀ ni wọ́n gbọ́rọ̀ ẹ̀yin ni ẹ̀kọ́ lu Christian ẹ̀jẹ̀ yẹ gbogbo tí ń jẹ́ Christianity àwọn náà fàyàbà ẹ wá lọ kọlu àwọn traditionalist bẹ́ẹ̀ ló àwọn ni wọ́n kọ̀ sẹ́wọ̀n ti pọ̀ ní ìsìn o ẹ lọ gbọ́dọ̀ egun bí ìgbà tí wọ́n tún jáde níbi wọn ti gba national football competition ẹ rí wọn jẹ́ tún tẹ̀lé ra wọn ni àwọn mùsùlùmí ní 70%. ẹ wá wo tọ̀dọ̀ wa wọ́n gbégún lónìí wọ́n gbàjà lánàá ẹ wá wèrè bó ṣe pọ̀ tó ìlú tí ń wá síbi ọdún eégún ìlú wa wọ́n jù ìlú márùn lọ wọ́n wà láti Ifẹ̀ wọ́n wà láti Mọ̀dẹ́kẹ́ wọ́n wà láti Ẹ̀dùn Àbọ̀n wọ́n wà láti Mòró wọ́n wà láti Àsípa ará Akínlàlú ọ̀wà ará Òde Òmù ọ̀wà ará Gbọ̀ngàn ọ̀wà láti wá wo eégún níjẹ́ òní mọ́sáàsì kún tó bẹ́ẹ̀ ṣé gbogbo ṣọ́ọ̀ṣì ní kún tó bẹ́ẹ̀ láíláí gbọ́dọ̀ ti fẹ́ rí wèrò. mùsùlùmí ló pọ̀ jù lábẹ́ ẹ̀kú mo fọlọ́ ń búra muslim lọ́pọ̀ lábẹ́ ẹ̀kú kì í ṣe christian àwọn christian tán bá ti ń gba christianity wọn ètò ń ṣe kúbẹ́kúbẹ́ mọ́ yàtọ̀ sáwọn pásọ̀ tí wọ́n agbára káàkiri o but christian kó tó lọ torí bẹ́ẹ̀ kú kò wọ́pọ̀ yọ wà o ṣùgbọ́n kò wọ́pọ̀ muslim lọ́pọ̀ lábẹ́ ẹ̀kú àwọn nurudeen àwọn tọ́pọ̀ lábẹ́ ẹ̀kú nù. wà mùsùlùmí dọ̀tà ara wa gbogbo ẹ̀yin alákatakítí ẹ sọ àwọn mùsùlùmí dọ̀tà ara wa eléyìí kẹfẹ́ yìí eléyìí ọ̀bọ̀n náà ẹ máa dájọ́ bí ẹni bẹ́ẹ̀ wọ́n yẹn ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà wa wọ́n wá yúwa ìwé àbàyè kúfì káfọ́ yẹn kọ́kọ́rọ́ àlìjẹ́nà sí wọ́n ti wọ́n bí ọ̀rọ̀ ti ẹ̀dá ọ̀kan kù sí. well wọn bá ta ti bọ́ látẹnu sheik akéwùgbà góòdì ó ti tó
àti establish ta fẹ́ establish eégún lolóòlù olóòlù tí ń jáde látọdúnmọdún kì í sì irúbìnrin má dẹjà o ọgbọ́n tó ṣẹlẹ̀ sárábìnrin fúnra ẹ̀ lọ́sàfẹ́nu sọ mo dẹ̀ play ẹ̀ fún ọ látọjọ́ tó ń ṣe rìkọ́ọ̀dù olóòlù nígbà tó rìkọ́ọ̀dù olóòlù kí ló wá fi ṣe sọ́tà fẹ́ ìbò ni kò táfẹ́ nìkankan kí ló change nínú ìgbésí ayé wọ́n sọ pé kó delete ẹ̀ yọ padà delete ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ now ilé ayé rẹ̀ ò tí ì rojú ó ti dọmọ onísun ẹ̀jẹ̀ ó ń ṣe nǹkan oṣù kọ̀dá látijọ́ tó ti rìkọ́ọ̀dù ẹ̀ kì í ṣe pé olóòlù jáde lánàá kò jáde lónìí olóòlù ti jáde sẹ́yìn o aburú tó dé bá ńlọ́jọ́ wá àwọn olóòlù lọ o ńlọ́fọ́ kan kéjì o nìyá rẹ̀ fi gbé táàtà o àwọn àpẹtọ ẹ̀ ń bá ṣe tẹ́nìkan ò ṣe rí nítorí wọn máa ń rí lélẹ́yìí o mú wádìí òòsà ìkọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn eégún tá à ń gbé ìní wọn máa ń ṣètùtù ẹ̀ kí wọ́n tó jáde eégún ilé wa ẹni tí yóò tẹ̀rí sí wọn kọ̀kọ́ pàgbé sórí ẹ̀ bó bá sọ pé rọ ni wá béèrè bó bá ní kò sí eégún ìbí ọ̀sọ̀ fún ọ pé àwọn eégún tó lágbára ń bẹ o àti rí lára àwọn ẹgbẹ́ wa tí wọ́n jí eégún gbé ńgbà táwọn ìbò ń rà á ọpọ́n fàlàwà náà fẹ́ tà láyé ìgbà náà èmi ọ̀láyà àti eégún gbígbé òun eégún ilé wa kò tiẹ̀ ṣe é gbé olóòlù ti Ìbàdàn kán mọ lóòlù ń tọ̀dọ̀ wa mo ti sọ eégún ilé bàbá mi nù eégún ilé bàbá ńlá bàbá mi nù kán mọ lóòlù ni eégún ńlá ni ẹrù tí ń bẹ lórí ẹ̀ tó bá ń gbọ́ ara wájú ẹ gbé ìròyìn ẹ gbà gẹ́gẹ́ lù wá láǹtakùn òfúyẹ́ ọrùn rẹ̀ ó mọ̀ àwọn tó wà lẹ́yìn rẹ̀ ni wọ́n bá pẹ́ gbé sùntàwá mọ̀ làwa ń sọ wọ́n kọ́kọ́ pàgbé sórí ẹni tí yóò gbé kó tó tẹ́rì bọ̀ eégún tán jí gbé agboolé láti rè gbé kì í ṣẹ́gun tiwa o eégún tán jí gbé ẹni tó gbé confess ń gbé ni kéèyàn ó gbé aṣọ kọ́ máa gbé mo ti sọ́rí tọ̀rẹ́ mi Fẹ́mi kí n forúkọ sọ́ni mọ́ ẹ lẹ̀ tó gbé eégún eléégún bóyá wọ́n gbégun ilé wọn I don't know bóyá wọ́n gbégun ilé wọn I don't know wọ́n ságbé eégún ọ̀rẹ́ wa kan wọ́n jágbó ńbẹ̀ wọ́n tìǹà lẹ́rẹ́ náà tìǹà lọ́rẹ́ ògùn Fẹ́mi ọdẹ ó gbẹ́kú ni life story lèmi ń sọ lèmi lélẹ́yìí tèmi ń sọ yìí alọ kí Fẹ́mi nílé bóyá wọ́n gbá òrí palára ní o gbogbo bíbà yìí ọ̀ndàgbẹ̀rin ojú Fẹ́mi kọ̀ọ̀kan tó báyìí lágbárí nǹkan gbẹ̀ni bó ṣe kò kíje wọn àwọn ọgbẹ́yìn ò kíje kò péjọ méje tó jáde láyé ilé wọn wà ń bẹ títí dì sí o mo lè mọ ọdẹ bẹ́ẹ̀ kò sí ẹyẹ nínú ilé yẹn dìdò ní kò sẹ́yẹ nínú ilé yẹn dò ní so muslim ẹ̀yin islam ẹ̀yin muslim tẹ́ bá fẹ́ kí iye àtàpọ́n yóò padà sára islam ẹ má fẹnu kan ẹ̀sìn àwọn tó kù mọ́ anybody tó bá ní lọ́kàn láti pa ìṣẹ̀ṣe run yóò tán tìrantìran wọ́n hèlè olúwo lónìí ẹjẹ́ àjọ máa wò gbẹ̀yìn sí ẹ̀ mo gbàwó fún islam mo ṣe kinní kan fún islam ẹjẹ́ á máa wò gbẹ̀yìn ẹ̀ òun sọ pé ká má gbégún mọ́ òun sọ pé ká má sọ̀rọ̀ mọ́ òun sọ pé ká má sòsà mọ́ àfòsà níwò ẹjẹ́ á máa wò gbẹ̀yìn ẹ̀ torí tó jọba lé lórí nu ní tí wọ́n ní kó wá dáàbò bò nìyẹn ló yí ẹ̀yẹ́ ló tú síta hàn wọ́n à ń sẹnu yànṣá olóòlù abẹ́ọ̀ o má bínú sáwọn obìnrin mọ́ o inú tó bí sí wọn ti tó o ṣé kó lóòlù ó máa fọra obìnrin lórí ni lóòótọ́ kò sáwo kan láwọ ẹ̀wà bí ò sáwo èrè yóò ṣètàwù jẹ ṣùgbọ́n tá a bá fi pamọ́ ní níyì àwọn baba ńlá baba wa pa nǹkan wọn lájùbà Mọ́kà Mọ̀dínà Kàábà wọ́n pa lájùbà wọ́n tọ́jú ẹ̀ ni lẹ́sìn lọ worship ẹ̀ lọ́dọọdún lẹ́sìn millions of naira láti lọ wò ó èmi náà fẹ́ yípo Kàábà mo fẹ́ gan ní kí mo fẹ́ gan ní yáfíjí mo fẹ́ gan ní kí n sèédà mo fẹ́ débẹ̀ kí n wo sàrí ànábì ń tẹ́ bá lọ́nu mò ń gbọ́ àfa kan tí sọ wípé ìwé ìwò lọ establish Ṣàngó nígbà tí ọ̀gbọ́tàn nígbà tí sọmọ Yorùbá wọ́n kàn sọ Yorùbá ni Mali wọ́n ti wá Sudan wọ́n ti wá kò sẹ́ni tí ọmọ wípọ́ ọmọ Ọ̀yọ́ ní Ṣàngó nùpé nìyá ẹ̀ so kí ni tẹ́mi àkàndọ̀rọ̀ àwọn kòkó ń sọ òní wípé ojú ọ̀run yìí tẹ́ yẹ fò láì fapá kanra wọn bó bá jẹ́ pé lóòótọ́ nínú Jahannama wà tí mo dẹ̀ choose láti lọ sínú Jahannama ṣé bí kì í ṣe nínú Jahannama tiẹ̀ ìbẹ́ mi ni máa wọ bẹ́ẹ̀ nígbà ìṣe pàjọ jóná why can't you leave me alone because ọ̀run àpáàdì lèmi gan láìkì kì í sọ̀run rere èmi àkàndọ̀rọ̀ àwọn kòkó lèmi ń sọ lójú gbogbo ayé yìí ní láìkì ọ̀run rere
torí àwọn kàtígórì èèyàn tí ó wà lọ́run rere I don't like them. Àwọn tí ó wà lọ́run àpáàdì àwọn ni amazing people. Because irú àwọn èèyàn wo lábàá lọ́run àpáàdì, àwọn bíi Fẹlá Aníkúlápó Kútì, àwọn Kọ́sì Ọ̀jà Akọ, àwọn St. Janet, ọmọ rápálá papátọ̀ síbẹ̀ tó wọ́n mọ kọrin fún alọ́ ọmọ rápálá mọ̀ ti gbàjọba o ìjọba kíní òun gbàjọba ọ̀run àpáàdì. Gbogbo àwọn èèyàn tá a fẹ́ rínu ọ̀run àpáàdì sí a máa wà ńbẹ̀, fàájì ọ̀pọ̀ ńbẹ̀, as in àwọn oríṣiríṣi ìlú lọ́tún lọ́sì gbagbagbùgbù a máa dáńsíá. Ọ̀run rere ti máa dọ́ọ̀lù jù. Kí lọ jókòó sọ́run rere kan máa ṣe mímọ́ for how long, yóò ti dọ́ọ̀lù jù. Ẹ jẹ́ àṣẹ sí a wọ́n parọ́ fún wa ọmọ ìka kan ó jókòó fọ́gọ́ fẹ́gbẹ̀rún ọdún. Ta ni ọmọ bó ń tọ̀ ń kà 1,000 years kọ́ 1 million years ni. Ọjọ́ mélòó gan, ọdún mélòó gan láyé. Ìran bàbá mi márùn-ún ti lù 1,000 years. Ẹ wá lọ́mọ ìka kan ó jóná fún 1,000 years. Tọ́mọ ìka kan bá jóná fún 1,000 years, ìka márùn-ún ó jóná fún 5,000 years, ìka márùn-ún ilé ní ó jóná fún 5,000 years, ìka mẹ́wàá ẹsẹ̀ yóò jóná fún 10,000 years. That is 20,000 years lórí ìwọ nìkan. Tàyọ̀ mọ̀ kó náà bẹ̀. Ṣé petrol ní tán? Bó bá jẹ́ dísù wọn fi ń kó náà bẹ̀ sí òní tán. Stop deceiving yourself. There is nothing like ọ̀run rere àtọ̀run àpáàdì. Lọ wẹ lọ mosque. Ó ti kúrò nínú heart tá a wà yìí. Ó ti lọ sínú mass. Inú mass ló ti ń lọ jayé. Ó ti ń lọ jayé nínú mass. Ìwọ wà ń bí. Just a single person. Lọ wo investment yẹn. Sọjá ayé tanra wa. Bá tiẹ̀ lọ ọ̀run rere bá lọ̀run àpáàdì. Ẹ̀jẹ̀ àkọ́kọ́ tó lé ayé tá a wà yìí ṣe ná. Ibi tọ́lọ́run kọ́kọ́ fi wá sí lélẹ́yìí. Ẹ jẹ́ àkọ́kọ́ lu ẹ̀mí wa fún dídá ọmọlàkejì. Ẹ jẹ́ lu ayé wa fún ìgbédìde ọmọlàkejì. Òkú wa kò ní nǹkan kan tí ó ṣe mọ́. Àtẹ̀ntì ń lọ rà padà, àtẹ̀ntì ń lọ rere. Ẹnìkan kò ní rẹ́ nìkan kan mọ́. Mọ̀ bí tí dáàdì mi wà nísìn, mọ̀ bí bàbá dáàdì mi wà nísìn, mọ̀ bí ìyá mọ́ mi wà nísìn, mọ̀ bí ìyá mọ́ mi wà nísìn. Ní tí mo mọ̀ ní wípé amójú olórí wọn ṣùgbọ́n tá a bá gbẹ, lo and behold, ó possible ká mọ̀ bá aṣọ tá a fi sí wọn mọ́. Ó possible ká mọ̀ bí egun wọn. Pósí ó ti di ẹ̀pẹ̀. Gbogbo aró ti kiri egun orí nìkan. Torí egun orí ni ó dàbí kó stubborn. Lo and behold, ìjọ tó bá ti kú látọjọ́ kejì àwọn ikán àwọn ìtalẹ̀ wọ́n mọ̀ ṣàjọyọ̀ pé ọbẹ̀ sọ mélòó wọ́n jẹ lára tiwa tá a gbẹ yìí. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ yọkùn tẹ́ ẹ yọ̀dí wọ́n ṣe àjọyọ̀ yín lọ́tọ̀ o kọ́lọ́n ṣàánú wa o. So lo and behold, kí n tó máa lọ, my lovely brothers and sisters, ń bi eré láti mú tọ̀rọ̀ jẹ́ kẹ́lẹ́sìn yẹn ó sin tiẹ̀. Stop calling anybody ẹlẹ́bọ. Àwa like ẹlẹ́bọ. Torí ẹlẹ́bọ ni ó mú ewé ìjágbáméwé gbogbo yóò lò ní ìsìn yóò ṣiṣẹ́. Wọ́n bá sọ pé èèyàn ò rí gbọ̀nsẹ̀ sí. Tí wọ́n bá gbo àwọn ewé kan fún un yóò yàgbẹ́. Kàntú wo lè yóò mú tí èèyàn yàgbẹ́ tí ì bá ṣe àwọn nǹkan ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀ mú mọ́. How many prayer lẹ́ ṣe tí ó mẹ́ni tí ò tí ì rí gbẹ̀yà tí ó mú yàgbẹ́? Ẹja mọ̀. Ṣìbànújẹ́ ò ní kẹ́ni kankan o. Wàhálà ti dààmú kéré tóbi kò ní jẹ́ ìpín wa. Whatever tán bá ti pè lẹ́yìn wọ̀ mọ́ bá wọn dé díẹ̀ o. Sọ̀rọ̀ o gbàgbé ìtàn tán sọ fún àgbà tá a kéré. Wọ́n sọ pé àìpagún àìjẹgún àìfigún borí àìfigún bọfá. Meanwhile kì í ṣe pé wọn ò gbọdọ̀ jẹgún. Àyàfi tó bá jẹ́ pé igún ní nǹkan kan lára tí máa ń pààyàn. That is number one. N tí kì í jẹ́ kí wọ́n jẹgún ò ní wípé igún ò nate. Brother mi, sister mi, igún ò nate. Tí wọ́n gangan bá rí igún kò ní wù ọ jẹ. Igún ò nate kò lẹ́ran lára. Ọ̀pá lórí. So ìyẹn ni wọ́n fi ń pé àìjẹgún ká má jẹgún. Wọ́n wá sọ̀tàn kan fún àgbà tá a kéré kí n fi léyìn o kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Ẹnìkan ń bẹ tó jẹgún. Ńgbà tó jáde ó sọ fáwọn èèyàn pé adìẹ ló ń jẹ. Ẹnìkan wá ń bẹ tó ń jadìẹ ni wọ́n ń pariwo káàkiri ṣe bá níwọ̀n ìjẹgún ni ṣe bá lẹ́yìn ìjẹgún ni mo ẹ̀sẹ̀ jẹgún tán ní ìsìn ni mo ẹ̀sẹ̀ jẹgún tán ní ìsìn ni. Kí ló ṣẹlẹ̀ sí? Inú rẹ̀ bẹ̀rẹ̀ sí wú. Meanwhile kò sí jẹgún ni wọ́n fi sọ wípé ẹnu aráyé lẹ bọ́. Bọ́mọ bá jábọ́ lẹ́yìn èèyàn lọ́jà ọgì ọkọ̀ kan ní òkú mọ́ lórí. Bàbá ńlá àárọ̀ ni. Àsán táwọn ará ọjà bá pariwo wọ́n sọ pé ọmọ òsì gbọ́dọ̀ jábọ́ o iye ọkọ̀ báyìí ní òkú mọ́ ni wọ́n lọ bá apò nǹkan mọ́ lé. Tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ sọmọ rú ẹmọ bẹ́ẹ̀. Ní àwọn ìyá wa fi jágbọ́n náà bàbá wa fi jágbọ́n. Bọ́mọ bá ṣèṣì jábọ́ lọ́wọ́ kò sọ́mọ tí jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. Àpọ́nlé ọ̀rọ̀ ni pé bọ́mọ bá ṣèṣì jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ kí yẹ ò gbọ́mọ kó dorí ẹ̀ kodò lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀kẹ́ ọmọ jábọ́ lẹ́yìn ẹ̀ pọ̀ gbé dorí ẹ̀ kodò nọrí ẹ̀ sókè tó ń da kodò tó ń ná sókè tó ń da kodò tó ń ná sókè. Kálukú ọ̀pànù mọ́ wọn ló ti ṣe ẹ̀rọ rẹ̀ ó ti ṣe ìwọ rẹ̀. Ẹnu aráyé lẹ́bọ.
ẹ jẹ́ kó lóòsà ó sin òòsà rẹ̀, ẹ jẹ́ kí kálukú sin tó bá gbàgbọ́, kí kálukú sin tó bá gbàgbọ́. wọ́n bá ń bọ Ṣàngó tí n bá wà ń bẹ̀ wọ́n bá wọn bọ́ o. Ògún ni mo láìkì kan máa bọ́ torí àjẹ́ sunsun àwọn ẹ̀wà jẹ a sì mẹ́mu a sì jẹ ajá torí kò sátánù ní kíní ajá bí bá ń somi yọmọ pé nǹkan ìlà á jẹ ajá wọn ó dín ajá á yan ajá gbẹ á yan ajá jẹ. àgàdo ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ tí mo sọ lónìí, ọ̀rọ̀ tá a sọ lónìí, gbogbo ọ̀rọ̀ tá a gbọ́ yìí àwọn ẹlẹ́sìn Islam ló bá wí jù. Àwọn ni mo ń discriminate, àwọn ni mo ń pọ́ mọ́ àwọn òlífẹ́ kiri yó, àwọn ni mo ń pẹ̀lẹ́sìn kan kiri yó, àwọn ni mo ń pẹ̀lẹ́sìn kan lẹ́lẹ́bọ. Ẹ fẹ́ ká àlàáfíà wà nínú Islam, ẹ fẹ́ kí Islam ọmọ gbilẹ̀ sí, a sọ pé kẹ́ mọ́ propagate ẹ̀, a sọ pé kẹ́ mọ́ kéde evangelism ẹ̀, bẹ́ẹ̀ jẹ́ kí kálukú ó kéde títọ̀dọ̀ ẹ̀ náà làbá wà lálàáfíà nítorí má láàfíà wà nínú ìlú nù. Àánú Olódùmarè onífẹ́ nìkan kan wá sílẹ̀ o, ilé òní lè wá tọ̀nù nínú àwọlé.